إن الحمد لله نحمده ونشكره ونتوب إليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا مولانا حبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين وبعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. orúkọ tèmi ni ajá Sayidat Abdul Lateef Ahmad Rufai. Mo wà ní orí ètò Al-Bayan wa Tawdih níbi tí a ti ń yànnàná àwọn ọ̀rọ̀ ẹlẹ́yẹ látinú Al-Qur'an Al-Karim àti ahadith An-Nabi sallallahu alayhi wa sallam. Èyí tí a máa gbéyẹ̀wò lónìí náà ni ọ̀rọ̀ tá a ti ń sọ̀bọ̀ láti jẹjọ as-Salat. Níjẹjọ a sọ gbogbo definition ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ lórí as-Salat. Àsìwò kí ni ọba àlékọ́lá sọ lórí as-Salat. A rí wípé àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ fẹ́nu, wọ́n ń sọ̀rọ̀ lórí kí ni ọba àlékọ́lá ló sọ lórí as-Salat nínú Al-Qur'an ni. Kí ọba àlékọ́lá kó bá wa san gbogbo wọn lẹ́san olóore. Èyí tá a máa bá ọ̀rọ̀ náà bọ̀ lónìí, kọ́lọ́hun kó bá wa jẹ́ kí a yọrí ẹ̀. Àmọ́ síwájú ká tó máa wọnú ọ̀rọ̀ lọ, mo ń jú kíkí mi sí gbogbo mùsùlùmí àgbáyé lọ́kùnrin lóbìnrin pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bẹ́ẹ̀ ni mo ń kí gbogbo àwọn ẹlẹ́sìn míì náà tí ó máa wò mí ní gbogbo àgbáyé pé ẹ káàárọ̀ o. Àárọ̀ làwa wà ní Nàìjíríà ń bí, kọ́ba àdékẹ́ọlá kó máa bá gbogbo wa gbé. Bí mo sọ lẹ́ẹ̀kan, mo ní a máa bá ọ̀rọ̀ as-Salat lọ, nítorí pé as-Salat òun náà ni nǹkan kan oṣù tí ó máa ṣe yàtọ̀ láàrin ẹni tó ń ṣe ìsìláàmù ti ànábì Muhammadu sallallahu alayhi wa sallam àti àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn míì tó yàtọ̀ sí. Bí èèyàn bá ní pé dáadáa lòun máa ṣe, yóò rí inú àwọn ẹlẹ́sìn míì náà. Bí èèyàn bá ní pé gbogbo ohun tọ́ba àlékẹ́ọlá dá lòun ṣe dáadáa sí lórílẹ̀, yóò rí inú àwọn ẹlẹ́sìn tó kù náà. Àmọ́ tí ó máa dọ̀ yàtọ̀, tí ó jẹ́ ká mọ̀ yìí pé ó ṣe ti Islam tí ẹni tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá, òun náà ni as-Salat. Ànábì sallallahu alayhi wa sallam ó ní al-ahadu bayni wa baynahum was-Salat wa man tarakaha faqad kafar. Ó ní nǹkan kan oṣù tó jẹ́ àdéhùn láàrin èmi àtàwọn, òun náà ni irun kíkí. Ẹni tó bá ti wá fi sílẹ̀ tó lóhun ò ṣe, ó ti ṣe kèfèrí. Ọba àlékẹ́ọlá sì ní pé aqimus salat wa atu zakati warka'u ma'a raki'in. Ó ní ẹ máa kírun, ẹ sì máa yọ sàká, ẹ máa tẹ̀kọ̀kọ̀ pẹ̀lú àwọn tó ń tẹ̀kọ̀kọ̀ ẹ̀rí. Gbà tó bá àlékẹ́ọlá fẹ́ sọ̀rọ̀ yẹn, sígá amúrù ló gbé wá, tó fi hàn pé ó pa wá láṣẹ ni, àṣẹ wípé ká máa ṣe, tí kò yọ ẹnìkan sílẹ̀. Gbogbo ẹ̀dá pátápátá tó bá ti sọ pé òun gbà Islam, àfi kó sì máa kírun. Ìrun yìí pọn dandan lé lórí. Àṣẹ yìí pé ìdájọ́ tó wà lórí ìrun, àṣẹ fardu kìfáyà ni, kì í fardu àìní ni, tó ṣe pé ẹnìkọ̀ọ̀kan ni ó máa dá gba ìdájọ́ tiẹ̀ lórí yìí pé ṣó kírun àbí kò kírun. Ẹnìkan ò lè bọ́ kí tiẹ̀, àfi kíwọ náà kí tiẹ̀, kó oníkálùkù kí tiẹ̀, torí pé tó bá dọjọ́ ògbéda àlùkìyámà, wọ́n ó yẹ ẹrù oníkálùkù wò báwo ló ṣe kírun yẹn sí. Fardu àìní ni lórí gbogbo ẹni tó bá sọ pé òun gba Islam, àfi kó sì kírun. Ẹni tí ó sì kírun, ó ní àwọn nǹkan kan, àwọn ahkam tó wà lórí, àwọn àdájọ́ tó wà lórí àfáàfràn pé ó jẹ́ fardu àìní. Irú ẹni yẹn ó gbọ́dọ̀ jẹ́ Muslim, kó jẹ́ ẹni tó ti gba Islam, tó ti sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah. Tó bá ti wí bẹ́ẹ̀ yẹn tán, irú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá kírun, ìrun rẹ̀ ó máa jẹ́ àtẹ́wọ́gbà. Lẹ́yìn ìgbà náà, ẹni náà an yakuna quwwahu al-aqliyya salima, kó jẹ́ ẹni tó ṣe yí pé làákàyè rẹ̀ ò yẹ̀, kó jẹ́ ẹni tó ṣe yí pé ọpọlọ rẹ̀ sì pé
irú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá kírun irun rẹ̀ ó mọ jẹ́ àtẹ̀wọ́gbà. àyẹ̀bùlúgà sínú wàhùwà sábò sanawat kó jẹ́ ẹni tó ṣe yí pé ó ti pé ọmọ ọdún 7 torí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ láti máa kírun tó máa ti pé ọmọ ọdún 7 ó ní tọmọ tó wá ti dọmọ ọdún 10 ó ní ẹ máa nà wọ́n lé lórí àṣebí yẹn bá ti dọmọ ọdún 7 tó ti gbọ́dọ̀ máa kírun gẹ́gẹ́ bí ànábì ṣe yànnà náà rẹ̀. bẹ́ẹ̀ náà ni wípé irun kì í ṣe nǹkan tí yóò kàn gbàgbé tí ó sọ pé nǹkan kírun gbogbo nǹkan nínú Islam ló létò kò sí nǹkan kan nínú Islam tí kò ní rúùlù torí bẹ́ẹ̀ ni Al-Quran ṣe wà torí bẹ́ẹ̀ ni hadith ṣe wà kitaban mawquta. Ìrun ní àsìkò tá a bá sọ pé ìrun ṣubú yìí ó lásìkò tiẹ̀ Dhuhr lásìkò tiẹ̀ Asri Maghrib Isha gbogbo ẹ̀ ló lásìkò bí àsìkò òun ò bá ti wọlé béèyàn bá kírun kò kí náfìlà ló yàn yóò mọ dúró nídúró náfìlà kò dúró nídúró pé ó kí àwọn àrùn ọ̀ràn yàn àsìkò òun yẹn gbọ́dọ̀ wọlé kéèyàn tó sọ pé òun fẹ́ kírun ìyẹn ni ìdájọ́ míì tó tún wà fún un. Ìmí tó tún wà ní pé kó ṣe pé ibi téèyàn ó ti kírun ó ṣe pé ààyè yẹn ààyè tó mọ́ ni èèyàn kì í kàn kírun ní anywhere ó dúró síbi tó bá mọ́ láti mú ìrun rẹ wá ó sì máa kí ìrun rẹ níbẹ̀. Inú rẹ̀ náà ni pé kó ṣe yí pé ẹni tí ò bá kírun kó gbogbo áwòrà rẹ̀ tó bá jóbìnrin kó borí ẹ̀ kó wọṣọ tó délẹ̀ kó tó bo ọwọ́ ẹ̀ tó bá sì jọkùnrin gbogbo ibi tó jẹ́ ìhòòhò lára ọkùnrin kó bò ó ọkùnrin yìí sọ pé òun fẹ́ kírun kó wọ síngílẹ́ẹ̀tì ìbọ̀bà àlékè ọlá ló fẹ́ bá sọ̀rọ̀ ó wọṣọ tó decent ó sì wọ ṣòkòtò tó ṣe pé yóò kọjá orúnkún ìyẹn ní jẹ́ pé ìwọ náà ó bo ìhòòhò rẹ níwájú ọba àlékè ọlá. Lẹ́yìn ìgbà náà yóò wá níbi tó fẹ́ kọjú sí kéèkàn ṣe pé kò kàn kọjú anyhow kó lóun kírun ó níbi tá à ń kọjú sí ibi tí Kaaba wà yẹn òun náà ni kíbla gbogbo mùsùlùmí gbogbo ibi tá a bá wà lórílẹ̀ ayé ibi Kaaba náà ni gbogbo wa ń dojúkọ a wà dojúkọ bẹ̀ ibẹ̀ náà láti máa kírun gbogbo àwọn mosque tó wà káàkiri náà ibẹ̀ náà la dojúkọ everybody ó sì máa kírun lásìkò kan náà. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Eléyìí ni nizam tó wà nínú ẹ̀sìn Islam eléyìí ni ètò tó ṣe yí pé kò ṣe yí fẹ́ nìkan tó ṣe pé ọba àlékè ọlá náà ní gáìdì nǹkan rẹ̀ ní gbogbo àgbáyé àsìkò kan náà láàmà kí ṣubú láàmà kí Dhuhr láàmà kí Asri láàmà kí Maghrib láàmà kí Isha Allahu akbaru min kulli kabir. Ṣé lè wá ṣé mírèkù kan ó ju eléyìí lọ tẹ́nìkan tó wá mọ ní mírèkù kan lòun tó ń wá ká tí ó wàá mọ yọjú lé aráyé ká wọ́n bá tó bá ṣe pé o lè ronú ni ó mọ̀ yí pé ọba àlékè ọlá fúnra rẹ̀ òun gangan ni mírèkù òun ni mírèkù òun ló dá mírèkù tó bá wá ń wá mírèkù síbi kankan ọ̀dọ̀ rẹ̀ náà ni kó wá lọ má tó sọ pé o tó ń wo bìkan mọ́ ẹnìkan ò lè ṣe mírèkù fún ẹ tó dàbí tọba àlékè ọlá kó ṣe pé gbogbo òun yìí everybody tó jẹ́ mùsùlùmí ní gbogbo tó kò sí síbi tó dé lágbàálẹ̀ ayé lónìí tó ní bá mùsùlùmí kan bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n sì máa kírun wọ́n sì máa dojú kọ bìkan náà tẹ́nìkan ò sì sọ pé ọ̀tọ̀ níbi tó ń fẹ́ do ẹni bá dojú bọ bòmíì òun tó òun ò ṣe Islam tó ní tó ṣe ẹ̀rí àfààní láìsàfin Islam dhulun kò sí yẹpẹrẹ nù sí Islam láìsàfin ìmọ̀ yẹmí kò sí nǹkan kan tó fẹ́ wá àbí bóyá wọ́n wá gbé nǹkan kan kalẹ̀ tó yàtọ̀ sí tó wà ní alukurani àbí tó yàtọ̀ sí nǹkan tí anabi sallallahu alaihi wasallam ń fi ọ̀rọ̀ rẹ̀ tó fi ń tú alukurani àbí tó yàtọ̀ sí nǹkan tó bá àlékọ́ láfíṣẹ́ ní anabi tó ní máa wí fún àwọn àlùmọ̀ rẹ̀ kò sí tó ṣẹ́rí wá ní Islam ní tó ti wà lákọọ́lẹ̀ náà ní ti Islam. kullu ma fihi yadullu gbogbo tí ń bẹ́nu Islam ó dá lórí pé annahu sunna Muhammad pé ojúpọ̀nà anabi ní gbogbo tó wà ní Islam kò tó sí kankan mọ́. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba yóò jẹ́ ká lè ṣe Islam ipẹ́ kò ní ṣe wá lẹ́rú tó ṣe pé yóò ṣe bíbí kan yóò wà lóhun ò ṣe mọ́ Ọlọ́run mọ́ ṣe ti wá bẹ́ẹ̀ jẹ́ ká ní parí ayọ̀ jẹ́ ká ní parí sínú ti ẹni jẹ́ ká ní parí sínú pé o fi àlùjánnà rẹ̀ o fi ta wá lọ́rẹ ni mọ́ jà sọ pé àwọn ò ṣe Islam mọ́ fi wá sínú ẹrú tí ò lóhun ò ṣe Islam mọ́ ṣàánú fún wa
ṣàánú fún wa, gbogbo ń tà ń rí yìí gan ó tó ní sáìn wípé antala la ilaha illa anta, pé ìwọ náà lọ́ba náà kò tó sí nǹkan kan mọ́ lẹ́yìn rẹ̀. ọba àlékè ọlá ní kẹ́ kírun, so gbogbo àwọn àkáàmù ẹni tí ó kírun òun láti tò yẹn, kí àwọn àìmọye ọlá ni wọ́n ń bẹ fún kéèyàn ó kírun. ẹ wo bí ọlá ìrun ṣe tó nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó wà lórí pé ó ń pọ̀ káàkú lọ́wọ́, tí ọlọ́run fẹ́ gba ẹ̀mí lára ànábì sallallahu, tí ń pariwo ní pé ó ní ẹ mójútó ìrun yìí o, ó ní ẹ mójútó ìrun yìí o, ó ní kẹ́ẹ̀sì páyọ̀ ọlọ́run lórí gbogbo ntẹ́ bá ní kápálé lórí, ntẹ́ ní kápálé lórí yẹn, ó ní kẹ́ ọ̀rọ̀ tá ànábì sọ gbẹ̀yìn nìyẹn lórí ìrun. ká wo, torí pé ọlá tí ń bẹ fún ìrun ló jẹ́ kí ànábì máa wí bẹ́ẹ̀ nígbà tí tó ń pọ̀ kàkà kú lọ́wọ́, wípé ẹ mójútó ìrun yín, gbogbo ntẹ́ bá sì ní kápá lórí ẹ̀, ẹ páyọ̀ ọlọ́run lórí ẹ̀. àìmọye ìwọ tó ṣe pé ọmọ ọ̀dọ́ ń bẹ lọ́dọ̀ rẹ lónìí, báwo ló ṣe ń ṣe? ànábì máa bọ́ sọ̀rọ̀ kó tó kù láyè. ìwọ tó ṣe pé ìyàwó ń bẹ ní kápá rẹ, báwo ló ṣe ń tọ́jú ẹ̀? ànábì bá ọ sọ̀rọ̀ kó tó kù láyè. gbogbo ọmọ tó bí sáyé, báwo ló ṣe ń tọ́jú wọn? ànábì máa bọ́ sọ̀rọ̀ kó tó kù láyè. ó ní kẹ́ páyọ̀ lọ lórí gbogbo tẹ́ bá ní kápá lórí ẹ̀. gbogbo èyí tẹ́ jó lórí ní nàìjíríà, báwo lẹ ṣe ń gbé ìgbésí ayé nàìjíríà? ṣé ẹ ní kárámọ́ ní mẹ̀kúnnù? láìláì, ẹ má gbàgbé pé ọjọ́ kan ń bọ̀ tẹ́ lọ jíyìn o, tí gbogbo yín tẹ́ lọ fàbọ̀ fọba àlékè ọlá. ànábì bá yín sọ̀rọ̀ kó tó kù láyé. ọ̀rọ̀ méjì tá ànábì sọ gbẹ̀yìn nìyẹn, tí àwọn sọ̀hábà gbà wá gẹ́gẹ́ bí hadith, pé àkọ́kọ́ ni pé ẹ mójútó ìrun yín, ẹ má jẹ́ kí ìrun bọ́mọ yín lọ́wọ́. ẹ̀kejì ni pé gbogbo tẹ́ bá ní kápá lórí ẹ̀yìn, ẹ páyọ̀ ọlọ́run látara rẹ̀. ọlá tí ń bẹ fún ìrun yẹn, kí wá ní àwọn àǹfààní, kí ni àwọn wisdom tó wà nínú ìrun ẹ̀rí? ẹni tó bá kírun ìmánà wà tí sábà tó kí bó ṣe yẹ kó kí, torí kò sí nǹkan náà ní ìbádà láyé ntọ́lọ́run fẹ́ fi ṣe ni pé kó lè wúlò fáwọn ọmọ ẹ̀dá dámà. so ẹni tó bá wá kírun bó wá ṣe kẹ́ kó kí, tó ṣe pé nígbà tí ń kírun rẹ̀ níta tí I expect lára mùsùlùmí pé while you are praying, kó ṣe pé kó ṣe ìtìsọ́ọ̀rọ̀ ẹ̀mí ara rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ni, kì í ṣe pé kó tún máa rò kankan. ìwà tó bá ṣe báyìí, Allahu Akbar tó ń sọ ni pé gbogbo tó wù kó máa rò láyé, gbogbo tó wù kó máa lé láyé, gbogbo mo fẹ́ lówó, mo fẹ́ ṣe kíní kan tí má ti kí n tán, mo fẹ́ lọ ṣe bísíǹsì kan kí n lè kówó lè bá a yọ, gbogbo pátápátá tó ń sọ ni pé Allahu Akbar, pé ọlọ́run ọba ju gbogbo ẹ̀ lọ. tó bá wá lọ́lọ́run bá ju gbogbo ẹ̀ lọ, bó ṣe ṣe Allahu Akbar takbiratul ihram àkọ́kọ́ yẹn, wàá mú ìtìsọ́ọ̀lù ẹ̀mí ara rẹ fi sọ́dọ̀ ọlọ́run, mọ́tò wá ro gbogbo yẹn mọ́, wá wà lórí ìrun pẹ̀lú pé tọ́lọ́run lòún rò tó fi wá kí ìrun yẹn tán. ànábì sọ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀, ẹni tó bá ṣe bí eléyìí, Islam lẹ́ni tó bá ṣe bí eléyìí, tó ṣe pé ńgbà tí ń kírun ọ̀dọ̀ ọlọ́run ló so ẹ̀mí rẹ̀ mọ́, ìrun yẹn yóò mọ sáǹdà sàkàfàrà fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀. ìrun yẹn yóò pa ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́. mélòó nù mùsùlùmí lẹ́nìí ló ṣe pé ìrun tẹ̀ ń kí ó ń pẹ̀ṣẹ̀ yín mọ́, nígbà tó ṣe pé màtẹ́ wà lórí ìrun kò sọ́kàn yín bẹ́ẹ̀, kò sí ọkàn rẹ from the first raka to the last raka, ò rántí ọlọ́run rárá, ayé ló ń rántí. ò lọ pààrọ̀ bó ṣe ń kírun rẹ, torí pé ìrun yẹ kó pẹ̀ṣẹ̀ rẹ mọ́. ẹni tí bá sì ń kírun, irú ẹni bẹ́ẹ̀ yẹn ó yẹ kí ìmánì sọ̀kalẹ̀, kí ìrun yẹn sọ ìmánì kalẹ̀ sí lára, débi pé yóò wá máa pàṣẹ dáadáa láàrin àwùjọ ni. àìmọye ẹni tí ń kírun lónìí tó ṣe pé máa pàṣẹ aburú ni, nígbà tó ṣe pé ò rí irun kí, ìrun tó ń kí yẹn ò rí kí rárá. tó o bá ń kírun, jẹ́ kí ẹ̀mí rẹ wà pẹ̀lú ọba tó dá ọ. Allahu Akbar tó ṣe náà ni kó o sì máa múlò lórí ìrun yẹn, pé gbogbo tó wù kí ṣàìtọ́n fẹ́ máa gbé sí ọ lẹ́mìí, ọba àlékè ọlá jù bẹ́ẹ̀ lọ. kó wá ṣe pé náà ló wàá máa rò lórí ìrun tó fi kírun rẹ tán, tí ìrun yóò fi wá máa jẹ́ tẹ̀tẹ̀hírù nafsi fún ẹ, tí ó wàá máa fọ ẹ̀mí rẹ mọ́, tó ṣe wípé ò ní rí nǹkan kan rò mọ́ àfi tọba àlékè ọlá nìkan. n tó yẹ kí ìrun ṣe fún ẹ nìyẹn. tó bá ṣe pé ìrun ò ṣe gbogbo eléyìí, ó túmọ̀ sí pé ìrun yẹn ò rí kí nìyẹn. Ànábì sallallahu alayhi wa sallam ó dìídì ṣàdúrà fún gbogbo àwọn àlùmọ̀ rẹ̀, wípé gbogbo àwọn àlùmọ̀ ohun tí ó máa dájí, torí kò easy láti dájí láti kírun àsùnbà, àfẹni Ọlọ́run bá ṣàánú. téèyàn bá wá dájí tó bá kírun yẹn, Ànábì ní kọ́lọ́n kó bó fi àlùbáríkà sí gbogbo àlùmọ̀ ohun tó bá ń dájí.
kọ́lọ́n kó fa ó ní Allahumma barik li ummati fi bukuriha gbogbo ìdájí wọn yẹn tí wọ́n ń dájí Ọlọ́run bá mi fà àṣepẹ́ nìkan ò ní dìde lásìkò àsùnbà kó ló ń kírun kó mọ́ jèrè àlùbáríkà tí ànábì tó ti tọrọ sílẹ̀ fún kí ló wá dé tó ní lè lázàmọ́ pé kó máa kírun tó ṣe pé gbogbo ìgbà kó wà nínú àwọn tó ṣe yí pé ìrun wọn gbogbo ìgbà ni wọ́n ń kí àwọn tó ṣe pé wọ́n rí nǹkan kan mọ́ àfi tó bá lékè ọlá kí làwọn àǹfààní tó wà nù ká kírun àkọ́kọ́ àǹfààní tó wà tó ṣe pé àwọn scientist gan wọ́n ṣe tàṣìbìtò ẹ̀ ò ní pé béèyàn bá ń kírun ó dúró orùkù ó forí kanlẹ̀ ó tún dìde ó tún dìde ó tún forí orùkù ó tún forí kanlẹ̀ wọ́n ní kò sí exercise kan tó tó wọ́n ní exercise téèyàn ṣe yẹn ó ju pé kéèyàn máa sáré ká lọ àbí kéèyàn wò pé jẹ́ rìn láti bíbà dé bíbà yìí so that màá lè bọ́ọ̀nù àwọn fat kan kúrò lára kí n lè bá lálàáfíà lẹ́yìn bí àgọ́ ara mi tí ìrun jù bẹ́ẹ̀ lọ. àṣẹ gbogbo mùsùlùmí tó bá kírun bó ṣe yẹ kó kí àṣẹ o ti ń ṣe ẹsáìsì rẹ gan láì tí ì ṣe pé bóyá ò wá ń sáré ká. nínú rẹ̀ àwọn sáyẹ́ntìsì wọ́n fi ẹsẹ̀ múlẹ̀ pé kéèyàn forí kanlẹ̀ báyìí kó ṣe sùjúd pé a máa fa kí pumping of blood kó ṣiṣẹ́ dáadáa yóò ṣiṣẹ́ sí gbogbo oríkèéríkèé ara gbogbo ẹni tí pumping of blood ẹ̀ bá ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ láti ibi gbogbo brain tó ń gbé lọ brain tó tún jáde tó tún ṣe gbogbo ẹ̀ píwú ẹni bẹ́ẹ̀ yà máa ní làákàyè àṣepé tó bá kírun bó ṣe yẹ kó kí yóò ṣe àlà no ìyẹn máa kírun pẹ̀lú ìfarabalẹ̀ ni tó wá forí kanlẹ̀ yẹn tó farabalẹ̀ ń bẹ̀ àṣẹ gbogbo kinní yẹn yóò jẹ́ kí làákàyè rẹ̀ ó máa jí bérebére gbogbo tí wọ́n ti ṣe research lórí ẹ̀ wọ́n ṣe research kan ní tó ti wà nínú Islam láì mọ iye ọdún sẹ́yìn bẹ́ẹ̀ náà ò ní pé ẹni tó bá ń kírun anábì sallallahu alayhi wa sallam ìwọ gan láì tí ìmọ̀rọ̀ anábì wà tó bá kírun tán kí ló máa ń sọ ó sọ pé ẹ̀bẹ́ rí mo ṣe kírun ọkàn mi dẹ̀ balẹ̀ kò sí tó bá kírun kó mọ́ làfàyà balẹ̀ anábì wa máa ń sọ fún Bilal ìkànnì àwọn sàhábà anábì ni tó ṣe pé òní máa ń pèrun láyé ìgbà náà anábì ó wà yóò sọ fún Bilal pé kum ya Bilal fa arihna bis salat jẹ́ kí fi irun ṣe ìfọ̀kànbalẹ̀ fún wa ìwọ Bilal fi irun ṣe ìfọ̀kànbalẹ̀ lọ́pẹ̀rún kí wọ́n mọ jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wa èèyàn ò ní kírun láyé káyà rẹ̀ wọ́n balẹ̀ tàbí tó bá ṣe pé ó kírun yẹn bó ṣe yẹ kó kírun gbogbo tó yẹ kírun máa ṣe sí ọ lára lélẹ́yìn láì ṣe pé bóyá o tiẹ̀ kọ́kọ́ dààmú ìwọ kírun bó ṣe yẹ kó kíná ìdí nìyẹn tó fi ṣe pé tẹ bá rí àwọn Ahlus-Sunnah wal Jamā'ah wọn á ní pé èèwọ̀ ni kéèyàn jókòó kó mú tẹ̀sùbà kó fàfàfàfàfàfà kó tó di pé kìíní téèyàn bá ti ṣe asáfùláì mẹ́ta kìíní kan mẹ́ta wọ́n rí sọ tó bá ṣe pé gbogbo ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ ṣe ìmánà wa ti sábà tó ṣe pé ẹ fi ìmánì ẹ fi ṣe ni ẹ ní láti ẹsẹ̀ wa máa fa tẹ̀sùbà kan lọ títí àmọ́ torí pé ìmánì wa gan kò tó nǹkan mọ́ ìmánì gbogbo mùsùlùmí tí ń bẹ lórílẹ̀ ayé lónìí ó ti ìdínkù ti bá ìwọ̀nba là ń ṣe díkìrù mọ́ ìwọ̀nba là ń rántí Ọlọ́run mọ́ lórí gbogbo ìbáàdà tá à ń ṣe gbogbo àwọn tí ó lọ sí hajj ẹ̀rì torí pé àìmọye 90% nínú àwọn tó máa lọ sí hajj torí pé kárí mi ni pé àwa náà lọ sí hajj ẹ̀rì gba tán bá tó dé ibi wọ́n ti ṣe hajj tán náà tí wọ́n kọ́ mọ́ wá kiri níbi wọ́n ti ń kan yín ẹ dákun gbọ́ wọ́n ti ń kan yín àwọn ará Ìbàdàn ẹ dákun gbọ́ wọ́n ti ń kan yín mo mọ̀ fẹ́ kan yín ẹ̀rì tí wọ́n mọ̀ wá kánú ìkan tẹ̀ kọ́kọ́ lọ ṣe díkìrì kan kọ́kọ́ rántí ọba tó dá wọn náà irọ́ tí wọ́n ṣe tí ó mú hàn sí gbogbo èèyàn pé lágbájá lọ sí hajj lọ́dún yìí o ni wọ́n kọ́kọ́ máa lé kaná tọ́ba àlékè ọlálẹ́yìn mọ́ rò lórí gbogbo ẹ̀sìn tí bá ń ṣe kì í ṣe pé bóyá ká máa pariwo arẹ àṣẹ báyìí no bẹ́ẹ̀ nínú kéèyàn kírun yìí náà ẹni tí bá ń kírun ẹni tó bá sọ pé òun ò ní kírun tó lóun ò ní rántí Ọlọ́run torí nínú ká kírun à ń rántí Ọlọ́run ni ẹni tó bá wá lóun ò ní rántí Ọlọ́run ọba àlékè ọlá sọ nínú Al-Qur'ani o tó bá sọ pé ìrántí Ọlọ́run òun ò fẹ́ ṣe ń tòun ó ní wa man a'rid an dhikri fa inna lahu ma'ishatan danka wa tahshuruhu yawmal qiyamati a'ma ẹni tó bá sọ pé òun ò ní rántí Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ yẹn yóò máa lo ìgbésí ayé tí ò ní máa fi gbogbo ara rọrùn ni gbogbo nǹkan tí ó máa ṣe òun gò máa rí pé òun ó máa ṣe wàhálà lórí ẹ̀ gan
àmọ́ tó bá ṣe pé tó bá fi gbogbo nǹkan tó fi sọ́wọ́ Ọlọ́run tó sùwò pé Ọlọ́run ní máa ṣe gbogbo nǹkan tó rántí gbogbo Ọlọ́run ní gbogbo ọ̀nà Ọlọ́run ọba ní qad aflahal mu'minun ẹ̀rí àwọn tó gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó wọ́n láwọn ó kírun yẹn alladhina hum fi salatihim khashi'un àwọn tó ṣe pé nígbà tí wọ́n ń kírun yẹn khashi'un ni wọ́n páyà Ọlọ́run lórí ẹ̀ wọn ò rántí kankan mọ́ tọ́lọ́run ọba nìkan ni wọ́n rántí qad aflaha wọ́n ti jèrè ó jèrè láyé bí ó jèrè lálẹ́ kíámà ó ní láti ẹ̀ṣẹ̀ máa dààmú kiri tó bá kírun bó ṣe yẹ kó kí gbogbo tọ́lọ́run bá gbé kalẹ̀ fún yín láti lè bá mú wúlò fún yín tó bá ṣe pé ẹ̀ ń ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ni èèyàn ní láti máa dààmú ò ní láti máa ṣe wàhálà rárá kí wàá ní àwọn nǹkan tó lè máa ràn ẹ́ lọ́wọ́ tó ṣe pé Ọlọ́run ó fi ṣe ìrun yẹn ní kíkí tí ó ṣe ní ìrọ̀rùn fún ẹ tí ò ní máa dà ẹ́ láàmú àkọ́kọ́ ni pé máa lọ sí àwọn halkot tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run gathering tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run because ẹ̀mí the only thing tó máa ń yẹ ẹ̀mí ni kéèyàn máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí tó bá ti jẹ́ pé èèyàn ti ń dènà sí ibi ìgbọ́rọ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀mí ẹ̀mí yẹn yóò di tí ó máa le tó bá dẹ̀ ti ń le irú ẹni bẹ́ẹ̀ ìrun kíkí yóò máa ní lára ìrun kíkí ò ní rọrùn rárá inú tó lè máa mú kí ìrun rọrùn fún ẹ ó ní pé kó máa ka Al-Qur'an kó dẹ̀ máa yatadabbar fi kulli hayati kó mọ gbogbo àyà tó bá ń kà kó máa ronú sí pé Ọlọ́run sọ báyìí kó wá ronú sí débi tó ronú sí débi level pé tó fi sọ pé Allahu Akbar when you do that ìgbà yẹn ló ṣe pé o ronú sí ọ̀rọ̀ Ọlọ́run ọba ẹ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn àsìkò òun kò ní máa ró lójú kò ní máa ní lára láti kírun ní gbogbo ìgbà nínú rẹ̀ òun náà ni pé ẹni tó ṣe pé ìrun ro lójú kó máa tọrọ istighfar kó máa ṣe dùá pé Ọlọ́run ṣí ẹ̀mí mi sí òun tó bá ń ṣe báyìí Ọlọ́run ọba ó rọ ìrun fún ẹ ó sì lè máa kí lásìkò rẹ̀ torí pé wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam pé kí ló fi ń lóore jù láyé Ànábì ní tó fi ń lóore jù láyé náà ni ìrun téèyàn bá kí lásìkò rẹ̀ ó lóore ju kéèyàn ṣe jihad fi sabilillah lọ kò gbọ́ Allahu Akbar kò gbọ́ pọ́npọ́n ìrun báyìí kò sì dìde lẹ́sẹ̀kẹsẹ̀ kò sì lọ kírun wọ́n ní kò sí nǹkan tọ́lọ́run fẹ́ràn tó bẹ́ẹ̀ wọ́n ní tọ́lọ́run fẹ́ràn jù nìyẹn kéèyàn kírun lásìkò ẹ̀ kó bá lè kí ọlá kó ṣe ìrun yìí ní kíkí kó ṣe nírọ̀rùn fẹ́mi kó ṣe nírọ̀rùn fún wọn kó fi wá sí àárín àwọn rijalun látùlìhíhìm andikrillahi wa kìíní kankan tí ọba àlékẹ́ ọlásọ́nù Al-Qur'ani àwọn èèyàn tó ṣe yí pé látùlìhíhìm báyìí andikrillahi wa iqamus salat àwọn èèyàn tó ṣe yí pé afẹ́ra láti rí tijaratun wala bay'un an dhikrillahi wa iqamus salat àwọn èèyàn tó ṣe yí pé afẹ́ra kò kí ń jẹ́ kí kó gbẹ̀mí wọn débi wípé wọ́n wàá gbàgbé àti rántí Ọlọ́run àbí pé wọ́n kírun kọ́lọ́run ọba kó kà wá sírú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn tó ṣe wípé alladhina hum fi salatihim yuhafidhun da'imun àwọn tó ṣe pé gbogbo ìgbà ni wọ́n ń sọ àsìkò oorun wọn tí wọ́n ò sì yẹ kí wọ́n bò gbogbo ìgbà ni wọ́n ń kí kọ́lọ́run kó fèmí síbẹ̀ kó fi ìwọ náà síbẹ̀ kó mọ̀ sí yọṣẹ́ wá kúrò ń bẹ̀ tá a fi kúrò láyé tá a fi padà lọ bá lẹ́yìn eléyìí tá a ṣe wá sí tòní tán adúpẹ́ fọba àlékè ọlá òní ló pé ọdún kan tá a ti ń ṣe incessant lectures yìí tó ṣe pé gbogbo ìgbà Ọlọ́run ò jẹ́ kí hiccup kan wáyé lẹ́ẹ̀kan kódà kó ṣe pé it has always been a very tough journey ever since but Ọlọ́run ọba kúmọ̀ tó ṣe pé òun ló design kan rẹ̀ kò sì jẹ́ kí hiccup wáyé láàrin rẹ̀ ó sì ń jẹ́ kó máa lọ nítùbínùbí kọba àlékè ọlá kó mọ̀ wá padà kó jẹ́ kó túbọ̀ máa lọ báyìí gbogbo ẹni tó sì ń gbọ́ mi kó jẹ́ kí wọ́n lè mọ mọ́rọ̀ Ọlọ́run ọba lò èmi tí mò ń sọ náà kọ́lọ́ mọ́ ṣe mí lẹ́ni tí ó mọ̀ sọ̀rọ̀ tí ò ní lè mú lò. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.